dára o ẹ̀kọ́ wa sùn ẹ̀kọ́ gbé nìyàn níyó Yorùbá dára ẹ jẹ́ á wí Yorùbá dára ẹ jẹ́ á sọ ẹ̀kọ́ àwa dùn ó dùn joyin lọ ẹ̀kọ́ lẹ́wà o ẹ̀kọ́ Yorùbá dùn ṣé òwe ní káwé o tàbí àwọn àkànlòdè lóríṣiríṣi ní ká sọ ẹwà èdè ò máa gbẹ̀yìn níbẹ̀ o sílébù ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. atọ́kùn ètò náà ni olùkọ́ ní Adédòkun ó yẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ àníkẹ́ wá nǹkan fìdílé o kájọ mọ́ bẹ́tò náà lọ. ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti gbọ́ wa ní ìkànnì Mogbede Radio TV. ẹ̀kọ́ lẹ́wà lẹ́tọ̀ ètò lẹ̀kọ́ lẹ́wà láti ẹnu ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín olùkọ́ Adéníyì Adédòkun. ẹ káàbọ̀ sí orí ìkànnì Mogbede Radio TV lẹ́ẹ̀kan sí níbi tí ọwọ́jà àwọn ètò tó yanrantí ti máa ń wá sí etí ìgbọ́ yín. ní òní màá láǹfààní láti mú wa padà sí ìrántí láti mú wa lọ sí àwọn ohun tí a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni ìyẹn tí í ṣe ọ̀kan lára àwọn àṣà tí a ti mọ̀ tí í ṣe eré ìdárayá. oríṣiríṣi orin ni a máa ń ṣalábàápàdé nínú eré ìdárayá. bẹ́ẹ̀ eré ìdárayá bó ṣe ń gbádùn mọ́kùnrin ló ń gbádùn mọ́bìnrin, bó ṣe ń gbádùn mọ́pépé ló ń gbádùn mọ́ ẹni tí kò kìí ṣòpépé, bí ó ṣe ń gbádùn mágbàlagbà ló ń gbádùn mọ́mọdé. ẹ jẹ́ ká tẹ̀síwájú àṣà eré ìdárayá. Yorùbá bọ̀ wọ́n ní òwúrọ̀ lọ́jọ́ ìrọ̀lẹ́ là á fi ṣeré. bẹ́ẹ̀ náà ni ó fi jẹ mọ́ wípé ohunkóhun tí ènìyàn bá ń ṣe a máa ń ṣe é láti fún wa ní agbára tàbí láti ṣe kíni o láti fún wa ní ìlera, ìgbádùn tàbí ìdùnnú. ìyẹn gangan ni a mọ̀ sí eré ìdárayá. gbogbo ohunkóhun tí a bá ti ń ṣe tí ó jọ mọ́ wípé ó ń fún wa ní agbára, ó ń fún wa ní ìlera, ó sì fún wa ní ìgbádùn pẹ̀lú ní ẹ̀kan náà ṣoṣo, eré ìdárayá ni irúfẹ́ ìyẹn ṣe. ẹ jẹ́ ká wá wò ó. àwọn eré ìdárayá pọ̀ jáǹtìrẹrẹ tí a máa ń ṣe ní àtijọ́. àkọ́kọ́ ibẹ̀ òun ni a ti rí eré ayò. eré là á fọmọ ayò ṣe. eré ayò jẹ́ eré kan tí a máa ń ṣe ní abẹ́lé òun ni a ti máa ń ṣe eré ayò. ní abẹ́ igi pàápàá jùlọ sì ni a ti máa ń ṣe níbi tí kò sí oòrùn pàápàá jùlọ ní ìrọ̀lẹ́. ní ilẹ̀ Yorùbá tọmọdé tàgbà ló máa ń ṣe eré ìdárayá. bọ́kùnrin ṣe ń ṣe lóbìnrin ń ṣe, àmọ́ ṣá ọkùnrin ni ó la máa ń sábà bá ní ìdí ayò títa. ọlọ́lá ń ta bẹ́ẹ̀ mẹ̀kúnnù ń ta. inú ọpọ́n ayò òun ni wọ́n á sábà ti máa ta ayò. ojú mẹ́fà ni apá ọ̀tún máa ní, apá òsì òun náà máa ní ojú mẹ́fà. èso igi kan ni a máa ń fi ń ta ayò. a rí wípé àwọn èso yìí, èso igi ayò náà ni a sábà máa ń pè wọ́n. mẹ́rin ni a máa ń wá lé wọn sínú ihò kọ̀ọ̀kan. mélòó ni mo pè o? mẹ́rin. ẹ má gbàgbé mo sọ fún wa wípé mélòó ni wọ́n? a ní mẹ́fà ní apá àkọ́kọ́, a ní mẹ́fà ní ihò mẹ́fà ní apá ìkejì. tá bá wá ní ọmọ ayò mẹ́rin nínú wọn, mélòó ni ó jẹ́? ó jẹ́ 52 ọmọ ayò lápapọ̀. ènìyàn mélòó ni ó máa ń ta ayò? ènìyàn 2 ni ó máa ń ta ayò. àwọn òǹwòrán wa máa ṣe kíni? wọ́n á máa kan sáárá, pàápàá jùlọ sí ẹni tí ó bá jẹ́ kíni? fẹ́ni tí ó bá jẹ́ ọ̀tá. èyí tí ó jẹ́ òpè wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́. èyí tí ó tẹ̀lé ó ní àrìn. a ní eré àrìn náà. inú yanrìn ni wọ́n sábà ti máa ta eré àrìn. inú yanrìn tí ó bá tẹ́jú ó ní wọ́n ti máa ń ta eré àrìn. ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹkùn mẹ́ran ni ó tẹ̀lé. a rí wípé orin ó sodo sínú ẹkùn mẹ́ran tí a fẹ́ mẹ́nubà yìí. ẹkùn mẹ́ran jẹ́ ọ̀kan lára àwọn eré òṣùpá. eré òṣùpá fún àwọn wo? eré òṣùpá fún àwọn ọmọdé. 6 sí mélòó sí 10 ni àwọn ọmọdé tí wọ́n máa ń ṣe. tí wọ́n bá wá ń ṣe lọ́wọ́, ẹnìkan á ṣe ẹkùn, ẹnìkan á ṣe ẹran, àwọn yòókù á sì máa ṣe kíni? wọ́n máa so ọwọ́ wọn papọ̀ ní kíni o? wọ́n á máa so ọwọ́ wọn papọ̀ ní ìnàró bí ọgbà. ọ̀kan nínú wọn yóò wá máa ṣe kíni?
yóò wá máa lé orin, àwọn yòókù á máa gbé. Orin wo ni wọ́n máa lé tí wọ́n máa gbé? Òun náà làwọn lójú fọ́nrán wa yẹn, ẹ̀yin náà ti ń kọ́, ó yẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ẹkùn mẹ́ran mẹ́ẹ̀ ó torí bọgbó mẹ́ẹ̀ ó tọrùn bọgbà mẹ́ẹ̀ ó fẹ́ mú mẹ́ẹ̀ kò máa lè mú o mẹ́ẹ̀ ojú ẹkùn yìí pọ́n ìrù ẹkùn yìí le. Ẹkùn mẹ́ran mẹ́ẹ̀ ó korí bọgbó mẹ́ẹ̀ ó kọrùn bọgbà mẹ́ẹ̀ ó fẹ́ mú mẹ́ẹ̀ kò máa lè mú o mẹ́ẹ̀ ojú ẹkùn yìí pọ́n ìrù ẹkùn. A rí wípé orin yìí ó máa ń mú àwọn ọmọ kékeré lọ́kàn púpọ̀. A rí wípé eré ìdárayá yìí ó ní ṣe pẹ̀lú agbára, torí wípé ìrọ̀ ó ní àwọn ọmọ kéékèèké tí wọ́n sábà máa ṣe eré yìí ní ọ̀pọ̀ ìgbà. Ẹkùn yóò máa lé ẹran sí àárín àwọn ọwọ́ tí àwọn ọmọ ti so papọ̀. Bí ẹkùn bá ti rí pé ọmọ náà mú òun ó parí, ẹlòmíràn ni ó tún máa ṣe kíni, ni ó tún máa ṣe ẹkùn, tí òmíràn máa ṣe kíni, tí ó máa jẹ́ ọmọ. Báyìí òun náà ni wọ́n máa ṣe títí tí eré náà fi máa parí. Àwọn àǹfààní wo wá ni a máa rí nínú eré yìí? Eré yìí máa ń fún àwọn ọmọdé lókun gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú. Ó máa ń fún àwọn ọmọdé ní okun púpọ̀, ó sì tún máa ń fi ẹ̀mí ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀ hàn ní àárín àwọn ọmọdé. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí eré ìdárayá. Bọ́ọ̀kọ àlùbọ́ọ̀kọ, òun la fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ nísìn. Àwọn ọmọdé náà ni wọ́n á sábà máa ṣe bọ́ọ̀kọ. Àwọn ọmọdé bíi 3 tàbí jù bẹ́ẹ̀ lọ, àwọn ni wọ́n máa ń ṣe eré yìí. Wọ́n yóò jókòó lọ́wọ̀ọ̀wọ́ pẹ̀lú ọwọ́ wọn kúdú tí wọ́n ti dì. Wọ́n wá máa ṣe kíni, wọ́n á mú òkúta kékeré kan lọ́wọ́. Ẹnìkan yóò máa lé orin bí ó ti ń ṣe bọ́ọ̀kọ àlùbọ́ọ̀kọ, yóò máa ṣe bí ẹni wípé òun yóò fi òkúta náà pamọ́ sí ọwọ́ ẹnìkan, kò wá ní fi síbẹ̀. Nígbẹ̀yìn ó máa fi sọ́wọ́ ẹnìkan. Tó bá ti wá fi sí ọwọ́ ẹnìkan, ẹni tí kò sí ní ẹni tí yóò mọ àyè tí ò mọ̀ rárá, àyàfi ẹni tí ó bá ṣe kíni, ẹni tí ó wà lọ́wọ́, tí òkúta wà lọ́wọ́ rẹ̀ gangan nìkan ni ó máa láǹfààní láti mọ̀ wípé òkúta wà lọ́wọ́ òun. Yóò wá pé orúkọ ẹnìkan ní àárín àwọn ọmọdé yòókù wípé kíni o, kí ó sọ ọwọ́ ẹni tí òkúta ọ̀hún náà wà. Ẹni tí ó bá mọ̀ ni yóò máa ṣe kíni, ni yóò gba ipò olórí. Ẹni tí kò bá ti mọ̀ kò ní láǹfààní láti gba ipò olórí. Òun náà tún máa ṣe kíni, yóò tún bẹ̀rẹ̀ sí ní gbé eré yẹn láti bẹ̀rẹ̀ sí ní ṣe bọ́ọ̀kọ títí wọ́n fi máa ṣe kíni, tí wọ́n fi máa parí eré. Èyí tí eré ìdárayá náà, èyí tó tún tẹ̀lé ó ní ìjàkadì tàbí ẹ̀kẹ́ mímù. Ìjàkadì tàbí ẹ̀kẹ́ mímù. Ìlú Ọ̀fà ó ní eléyìí ti wọ́pọ̀ púpọ̀. Ìlú Ọ̀fà ní eléyìí ti ṣe kíni, ni ó ti wọ́pọ̀ púpọ̀, ni wọ́n ti sábà máa ń ja ìjàkadì. Inú yanrìn tí ó tẹ́ ó ní àwọn géńdé tí wọ́n ṣe kíni, tí wọ́n tó ọkùnrin ṣe, ó ní wọ́n ti máa ń pàdé láti fi gagbága. Ní kété tí wọ́n bá ti fi gagbága tán, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dá ara wọn mọ́lẹ̀. Àwọn òǹwòrán yóò máa kan sára, wọ́n á máa gbé gbòsà, wọ́n á máa gbé fún ẹni tí ó bá jẹmọ́ wípé ó ń ṣe dáradára, tí ó ń la ìkejì rẹ̀, tí ó ń là mọ́lẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ orin láti wú wọn lórí lóríṣiríṣi. Wọ́n lè máa kọ orin bíi àwọn orin lóríṣiríṣi. Wọ́n á máa kọ orin láti fi lè ṣe kíni, láti fi lè wú ẹni tí ó ń jẹmọ́ wípé ó ń dá ìkejì rẹ̀, ó ń dá mọ́lẹ̀ lọ́wọ́. Wọ́n á máa kọrin lóríṣiríṣi láti fi jẹ́ kí inú rẹ̀ dùn, láti jẹ́ kí ó lè túbọ̀ ṣeré ìdárayá náà dáradára. Àwọn òǹwòrán yóò máa kan sára, bẹ́ẹ̀ náà ni àwọn méjèèjì yóò sì máa ṣe kíni, wọ́n máa ṣe èyí ní ẹ̀ẹ̀kan náà. Ẹni tí ó bá dá ìkejì mọ́lẹ̀ nínú eré ìjàkadì, òun ni ó borí. Èyí tí wọ́n bá wá dá mọ́lẹ̀, òun ni ó ṣe kíni, òun ni kò borí nínú eré ìdárayá ìjàkadì. Níbi àyí ni a máa ní àǹfààní láti dánudúró fún ti ètò ti tòní ní agbára lọ́wọ́ Olódùmarè. Bí a ti ṣe ń tẹ́tí tí à ń gbọ́ wa, tí à ń ní àǹfààní láti fi àsìkò wa sílẹ̀, àjíǹde ara wa yóò máa jẹ́. Ọpẹ́ púpọ̀ pàtàkì lọ́wọ́ Olódùmarè tó tún fún wa ní ètò tòní ṣe. Àdúpẹ́ àmọ́ lóore, àmọ́ rírì Olódùmarè tó fún wa ní àǹfààní. Ẹ jẹ́ kí n wá ní àǹfààní láti fún wa ní iṣẹ́ yìí ṣe bọ̀, kí a sì fi èsì wa kí a fi ránṣẹ́ sínú àríwísí wa. Àkọ́kọ́, ẹ jẹ́ kí a dárúkọ eré ìdárayá 4 tí a mọ̀. Nínú àwọn eré ìdárayá tí a ti mẹ́nubà fún wa, tí a sì ṣàlàyé wọn, ẹ jẹ́ kí a dárúkọ 4 nínú wọn. Pàápàá jùlọ, ìbéèrè wa kejì, èwo nínú àwọn eré ìdárayá yìí gan-an
ni ó jẹ mọ́ wípé a ti máa ń rí ẹkùn tí a sì máa ń rí ẹran. Ká pàdé láyọ̀ ká fire pàdé, kì í pọ̀ kó dùn kó pọ̀, ọwọ́ Olódùmarè ló wà. Ká tún pàdé pẹ̀láyọ̀ o, ire. Ẹ̀kọ́ dára o, ẹ̀kọ́ wá sunwọ̀n, ẹ̀kọ́ gbénìyàn níyì o. Yorùbá dára ẹ jẹ́ á wí, Yorùbá dára ẹ jẹ́ á sọ, ẹ̀kọ́ àwájùn ó dùn joyin lọ. Ẹ̀kọ́ lẹ́wà o, ẹ̀kọ́ Yorùbá dùn. Ṣé òwe ni káwé o? Tàbí àwọn àkànlò èdè lóríṣiríṣi ni ká sọ. Ẹwà èdè ò máa gbẹ̀yìn níbẹ̀ o. Sílébù ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Atọ́kùn ètò náà ni olùkọ́ ní Adédòkun o. Ó yẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́. Àníkẹ́ wá nǹkan fìdílé o. Kájọ mọ́ bẹ́tò